mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibi yòówù kí afẹ́fẹ́ ètò yìí àtafẹ́fẹ́ ìròyìn yìí kó lè máa fẹ́ dé lọ́dọ̀ tìyín Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa agara kì í dóníṣe Elédùmarè agara ò ní dá yín kò ní dá mi láṣẹ lọ́wọ́ Elédùmarè orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni gẹ́gẹ́ bí ìṣe wa ẹjẹ́ ayẹ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yẹ̀ wò ká tún máa bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Èkó tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo mùsùlùmí lórí ìpapòdà bàbá oníwàásí àgbáyé òní Sheikh Ajani Muideen Bello tó di olóògbé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan ọ̀jọ̀gbọ́n Abdullahi Yusuf Ribadu gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ NUC. Èdè ní kápẹ́ yìí ni àbí àsìta ìbọn ọlọ́pàá tó ń sọ ìyá gómìnà ìpínlẹ̀ Taraba yìnbọn lu àbúrò gómìnà lásìkò táwọn agbébọn dojú ìjà kọ wọ́n lójú òpópónà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ibẹ̀ gba ìbọn jágàmù 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n tọ́jú sínú àpò gàárì ní ààlà ìpínlẹ̀ ọ̀hún sí Benin Republic. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ondo ti pàṣẹ fífi bàbá ẹni ọdún 38 sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábá ọmọ bíbí inú rẹ̀ láṣepọ̀ ní ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Anambra báyìí àwọn agbébọn ṣe ìkọlù sí àwọn agbófinró àti fìjìláńtì ibẹ̀ ní àsìkò tí wọ́n jọ dáná ìjà yára wọn tán sì ṣe agbófinró àti ọ̀pọ̀lọpọ̀ fìjìláńtì tán ṣe wọ́n léṣe nínú ìtàn tó ti dáná sun ọkọ̀ àwọn ènìyàn náà. Ebi wọn ní ìṣẹ́ kì í pani ayọ̀ ló ń pààyàn lẹ́yìn tárákùnrin yìí tó lo oògùn olóró ní ìlòkulò tán ló bá ṣe bẹ́ẹ̀ tó lọ dì mọ́ iná ẹ̀lẹ́tíríkì ibẹ̀ ló gbà lọ sájùlé ọ̀run. Ìròyìn ti ilẹ̀ òkèrè àwọn onímọ̀ sáyẹ́ǹsì 3 kan ló ti di àwátì báyìí lẹ́ni tí wọ́n ṣe àbẹ̀wò sórí òkè tó ga jù ní orílẹ̀-èdè New Zealand nínú èyí tí wọ́n ti yọ̀ ṣubú tí wọ́n sì ti jáde láyé gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Èkó tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo mùsùlùmí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé lórí ìpapòdà bàbá oníwàásí àgbáyé Muideen Ajani Bello tó dolóògbé lánàá òde yìí. Ìṣe ìròyìn mọ́ torí pé ó ti tàn káàkiri àgbáláyé nípa ikú bàbá oníwàásí àgbáyé òní Sheikh Ajani Muideen Bello ètò di olóògbé lánàá tí ń ṣe ọjọ́ 6 inú oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe tẹ̀ wá lọ́wọ́ níṣe ni wọ́n ti sin bàbá oníwàásí àgbáyé náà sí ilé bàbá ọ̀hún ètò wà ní Àkóbọ̀ ní ìlú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tó ti kọ ọ̀rọ̀ jáde lójú òpó ayélujára X rẹ̀ nínú ètò ti ṣàpèjúwe bàbá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó gbé ilé ayé rẹ̀ nínú ẹ̀sìn Ìsìláàmù tó sì ti pe ọ̀pọ̀lọpọ̀ kúrò lójú ọ̀nà àánú tó ti fi wọ́n mọ ojú ọ̀nà tó tọ́ ojúwe Àjàní Bello nígbà ayé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹni Ọlọ́run tòótọ́ tó sì lo gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ lójú ọ̀nà Ọlọ́run nínú ètò fi pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kúrò lójú ọ̀nà tán ti sọnù tó sì tọ́ wọn padà sójú ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ. Kìí ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan ó ní ó ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà bí kìí ṣe pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Èkó àti gómìnà ìpínlẹ̀ Kwara àwọn náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn mùsùlùmí òdodo ètò wà ní orílẹ̀-èdè àgbáláyé nínú àpilẹ̀kọ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé òun náà júwe bàbá náà gẹ́gẹ́ bí àwọn aṣáájú bí wọ́n ṣe júwe rẹ̀ pé ẹni Ọlọ́run tòótọ́ ni bàbá ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú òun náà kò ṣàìṣe bẹ́ẹ̀ kó yin bàbá ọ̀hún lẹ́ni dáadáa nígbà tí ń bẹ ní
orílẹ̀ alàyè nígbà tí gómìnà ìpínlẹ̀ Kwara tó ń júwe bàbá òun gẹ́gẹ́ bíi pé ọ̀fọ̀ ńlá èyí tó ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó ní ikú bàbá náà jẹ́ o nínú ọ̀rọ̀ ti Abdulrahman Abdulrasaq tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan ọ̀jọ̀gbọ́n Abdullahi Yusuf Ribadu gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ NUC. Ẹgbẹ́ NUC tá a mọ̀ sí National University Commission ìyún àjọ tó ń rí sí ìdàgbàsókè àwọn ilé ìwé gíga ní orílẹ̀-èdè Nàìjíríà. Níṣe ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá yan ẹni tó ti fìgbà kan jẹ́ gíwá ilé ẹ̀kọ́ Federal University of Technology ti ìpínlẹ̀ Yola àti Sule Lamido University tó wà ní Jigawa èyún arákùnrin ọ̀jọ̀gbọ́n Yusuf Ribadu gẹ́gẹ́ bí akọ̀wé fún ẹgbẹ́ NUC ọ̀hún nínú àtẹ̀jáde èyí tí olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àátẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde síta. Ó ní ìgbésẹ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé yìí ó ní láti lè mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò tí wo ẹni tó gbangba sùn lọ́yẹ tó fi sí ipò náà tó sì fi ọwọ́ mẹ́wàá rẹ̀ sọ̀yà lórí ọ̀jọ̀gbọ́n ọ̀hún pé àwọn gan ni wọ́n tó gbangba sùn lọ́yẹ̀ tí wọ́n sì lè mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ètò ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe Ribadu nìkan ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló yàn sí ipò bí kì í ṣe pé ó tún yan ọ̀jọ̀gbọ́n Salisu Shehu gẹ́gẹ́ bí Executive Secretary of the Nigeria Educational Research and Development Council èyún ní àná òde yìí náà nínú ètò tó ti yan àwọn míì sí ìgbìmọ̀ kọ̀ọ̀kan nínú ètò tí máa mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ìdí ni ká pe eléyìí ni àbí àsìta ìbọn ọlọ́pàá tó ń sọ ìyá gómìnà ìpínlẹ̀ Taraba olóṣè bẹ́ẹ̀ tó yìnbọn lu àbúrò gómìnà náà lásìkò táwọn agbébọn dojú ìjà kọ wọn lójú òpópónà. Àbúrò gómìnà ìpínlẹ̀ Taraba èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ati Kefas tó jẹ́ àbúrò fún gómìnà ọ̀hún Abu Kefas ó ní àṣìta ìbọn ló ti ṣe bẹ́ẹ̀ tó ti bá báyìí tó sì wà ní ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan ọ̀run gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́. Ó ṣẹlẹ̀ ní ojú òpópónà Kente ní ìjọba ìbílẹ̀ Wukari tí ń ṣe ìpínlẹ̀ Taraba gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Usman Abdullahi èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé àwọn agbébọn kan ó ní wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ìyá ọ̀hún nínú èyí tí ìyá gómìnà àti àbúrò gómìnà tí wọ́n ń bẹ nínú ọkọ̀ náà tí wọ́n sì fẹ́ jí wọn gbé wọgbó níbi tí wọ́n ti jọ ń fi èjì ké ẹ̀ta tí wọ́n sì jọ ń fi gagbága pẹ̀lú àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó wà pẹ̀lú ìyá gómìnà ọ̀hún. Ibẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ tó ti yìnbọn sókè bí ó ṣe yìnbọn yìí níṣe ni àbúrò gómìnà ọ̀hún Ati Kefas ló fi ara gba ọta ìbọn náà ní kó tó di wípé wọ́n pe àwọn ọmọ ogun ilẹ̀ yìí nínú èyí tí wọ́n ti gbé ọkọ̀ ojú òfurufú tí wọ́n ti fi wá dóòlà ẹ̀mí mọ̀lẹ́bí gómìnà ọ̀hún tí wọ́n sì ti gbé arábìnrin tí wọ́n pè ní Ati Kefas àbúrò gómìnà náà lọ sí ilé ìwòsàn kó tó di wípé wọ́n gbé lọ sí olúùlú yìí tí ń ṣe Àbújá fún ìtọ́jú tó péye. Lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ẹnikẹ́ni kò tí ì mọ̀ pàtó ìlera àbúrò gómìnà náà ṣùgbọ́n tá a mọ̀ ní wípé ó fara gbọgbẹ́ tó sì pọ̀ yàmàyàmà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ibẹ̀ gba ìbọn jágàmù 6 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n tọ́jú sínú àpò gàárì ní ààlà ìpínlẹ̀ ọ̀hún sí Benin Republic ní òpópónà tí wọ́n pè ní Òkèrètè Òdòdó nínú igbó ọ̀hún. Ó ní ọwọ́ ti bá àwọn ènìyàn kan nínú èyí tí wọ́n ti bá ìbọn ìléwọ́ tó jẹ́ jágàmù 6 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àpò gàárì tí wọ́n tọ́jú rẹ̀ sí àti ọta ìbọn èyí tí kò dín ní 1,125 gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ tó ń ṣe pàtírò káàkiri agbègbè náà Muhammad Salisu Shuaibu èyí tó ṣe ní àlàyé ó ní láàrin ọdún 2019 sí ọdún 2024 tá a wà yìí gbogbo àwọn ẹrù òfin èyí tán kó wọlé lọ́nà tí ò tọ́ táwọn ti gbà ó ní dèdé owó rẹ̀ jẹ́ 36.7 billion
láàrin òpópónà ọ̀hún ààlà ìpínlẹ̀ Ọ̀yọ́ sí Benin Republic. Nínú ètò tó ti sọ di mímọ̀ pé àwọn fàyàwọ́ táwọn fi páńpẹ́ òfin mú òǹkà wọn ò tí ì dín ní 1,507 tó jẹ́ wípé wọ́n ń gba ọ̀nà ìrú, wọ́n fi kó oúnjẹ ọ̀nà ìrú wọlé, wọ́n sì ń kó oògùn tí kò dáa àti ohun ìjà olóró tí wọ́n fi kó wọlé ní gbogbo àwọn òpópónà yìí, nígbà tí Mohammed Salisu tí ó máa lu àwọn àjọ ọ̀hún lọ́gọ̀ọ́ ẹnu lórí bí wọ́n ṣe bá ìbọn jagamu 6 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àpò gàrí. Ó ṣe ní àlàyé pé lásìkò tí wọ́n ń ṣe pàtìró náà káàkiri ó ní wọ́n rí arákùnrin kan èyí tó wà nínú ọkọ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń wa ọkọ̀ náà ní ìwàkuwà kó tó di wípé wọ́n fura sí i tí wọ́n sì gbà tẹ̀lé lẹ́yìn. Nígbà tí arákùnrin náà rí wípé ọwọ́ pálábò òun ti fẹ́ ṣẹ́gi, níṣe ni ó fi ọkọ̀ náà sílẹ̀ ló bá fi ẹsẹ̀ ara rẹ̀ ló fi júbà èwòrò. Ṣé Yorùbá ní tá a bá dobì tí ó yàn á sì fọwọ́ ẹni á fi tún ṣe, àti wípé kójúmọ́ rí bí báyìí gbogbo ara báyìí náà ni oògùn rẹ̀ ni arákùnrin náà fi ọ̀rọ̀ náà ṣe. Wọ́n gbìyànjú láti wá rí ṣùgbọ́n wọn kò rí. Ìgbà tí wọ́n tú inú ọkọ̀ náà wò wọ́n rí ìbọn jagamu 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú àpò gàrí tí wọ́n dì bí ìgbà tí wọ́n di gàrí tán fẹ́ gbé wọlé. Ó ní bẹ́ẹ̀ náà ni ọta ìbọn ètò òǹkà rẹ̀ jẹ́ 1,125. Níṣe ni Mohammed ló lu àwọn ẹ̀ṣọ́ náà ní ọ̀gọ́ ẹnu lórí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe sí àṣírí arákùnrin náà tí ó fi tú. Ó ní àwọn tí ń dọdẹ rẹ̀ láti ṣe àwárí afurasí ọ̀hún títí di àsìkò tá a fi ń kórè yín jọ. Wọn kò tí ì fún wa ní ìròyìn lórí pé bọ́yàn ti fi páńpẹ́ òfin mú afurasí ọ̀daràn náà. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ondo ti pàṣẹ fífi bàbá ẹni ọdún 38 sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábá ọmọ bíbí inú rẹ̀ láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Àkúrẹ́ tí ń ṣe ìpínlẹ̀ Ondo ló ti ṣe bẹ́ẹ̀ tó ti fọwọ́ sí júwe ọgbà ẹ̀wọ̀n fún Moses Udoh ẹni ọdún 38 ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tún tó tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ agbèfọ́ba ìyún Táíwò Oníyèrè tó ṣe, ó sọ di mímọ̀ pé ní ọjọ́ 29 inú oṣù kọkànlá tá a lò sẹ́yìn ní nǹkan wí dédé agogo 10 alẹ́ kọjá 20 ìṣẹ́jú ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè tán pè ní nọ́mbà 20 Ìgbónìkì LAOA ní Àkúrẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, ó ní ọmọ náà tó jẹ́ ọmọ náà tí wọn kò fi ọjọ́ orí rẹ̀ léde, ṣùgbọ́n tọmọ òun ṣe ní àlàyé pé láti ìgbà tí òun ti wà ní ọmọ ọdún 10 ó ní bàbá òun Moses ló ti ní ìbálòpọ̀ pẹ̀lú òun tó ṣe pé tó bá gba wájú wọlé báyìí a sì tún gbẹ̀yìn wọlé sí òun lára. Tọmọ náà tí ó sì ń dúnkokò mọ́ pé bí òun bá lè lanu sọ̀rọ̀ pẹ̀kẹ́ fún ẹnikẹ́ni àti ẹni tó ń sọ fún àtòun fúnra rẹ̀ òun yóò ṣekú pa àwọn méjèèjì ni. Ó ní tó ń mọ́ mọ́ra rẹ̀ o láti bí ọdún tí bàbá òun ti wu ìwàkiwà pẹ̀lú òun yìí. Ó ní nígbà tí ó di wípé ẹ̀jẹ̀ ń jáde lójú ara òun tó sì ti ń fa wàhálà àti làásìgbò sínú àgọ́ ara òun ló fi gbé ta sí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Moses Udoh nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú Moses ọ̀hún tó sì ti wà ní àkóló àwọn agbófinró. Nígbà tán déwájú ilé ẹjọ́, adájọ́ Olúṣọlá Olújọbí ó sọ di mímọ̀ pé àwọn yóò gbé ọ̀rọ̀ náà lọ tọ̀ àwọn ilé ẹjọ́ tó ń rí sí ètò mọ̀lẹ́bí lọ. Ó ní ṣùgbọ́n kí ìwádìí sì tún máa tẹ̀síwájú kó tó wá di wípé ìgbẹ́jọ́ rẹ̀ yóò tẹ̀síwájú ní ọjọ́ 10 inú oṣù tá a wà yìí. Ẹ ti ẹ̀jẹ̀ kó kọ́kọ́ lọ lè máa ṣe fàájì kó lọ máa wo bí ojú ọjọ́ ṣe rí nínú ọgbà ẹ̀wọ̀n náà ṣáájú ká tó tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án nípa ìfipábániláṣepọ̀ àti ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni. Ní ìpínlẹ̀ Anambra, àwọn agbébọn ṣe ìkọlù sí àwọn agbófinró àti fìjìláńtì, wọ́n sì dáná sun ọkọ̀ wọn 2 nínú ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega èyí tó ṣe ní Awka ní olúùlú ìpínlẹ̀ Anambra náà, ó sọ di mímọ̀ wípé ní òpópónà Umuchu Amesi Uga ní ìjọba ìbílẹ̀ Agwata ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nínú èyí tí àwọn agbébọn àti àwọn agbófinró tó fi máwọn fìjìláńtì tán ti dojú ìjà kọ ara wọn. Àlàyé tí Tochukwu Nkega tó ṣe ó ní wípé
àwọn agbébọn náà wọ́n fẹ́ ṣe ìkọlù sí checkpoint èyí tó wà ní àjálí ìjọba ìbílẹ̀ Orumba North ní ìpínlẹ̀ ọ̀hún, èyí tí àwọn agbófinró náà fi àyè rẹ̀ sílẹ̀ tí wọ́n sì fi dáná ìjà ya ara wọn, nínú èyí tí ọta ìbọn méjì tó ti ba àwọn agbófinró méjì àti ẹ̀ṣọ́ fìjìláńtì kan. Wọn kò ṣàìsọ di mọ̀ pé àwọn agbébọn náà wọ́n dáná sun ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tán sì jó kanlẹ̀. Nínú àlàyé táwọn náà ṣe, wọn kò jẹ́ kí àwọn ènìyàn náà kí wọ́n lọ ní ìrọ̀wọ́ àti ìrọsẹ̀. Ó ní wọ́n gba ọkọ̀ Hilux kan ní ọwọ́ wọn èyí tó jẹ́ aláwọ̀ funfun. Nígbà tí wọ́n ṣe àyẹ̀wò ọkọ̀ ọ̀hún, wọ́n rí oríṣiríṣi ẹrù òfin ní inú rẹ̀, léyìí tó jẹ́ wípé ìfúramọ̀ ó wà pẹ̀lú ọkọ̀ náà pé wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn nínú ìlú ni, ṣùgbọ́n táwọn ti ń lò ó fún iṣẹ́ burúkú ọwọ́ wọn. Nkega tẹ̀síwájú pé ìgbìyànjú láti ṣe àwárí àwọn ènìyàn náà ó ń tẹ̀síwájú nígbà tí àwọn agbófinró tí wọ́n fi ara gbọgbẹ́ tán wà ní ilé ìtọ́jú báyìí tán sì ti ń padà wá sáyé lẹ́yìn tí wọ́n ti ń gba ìtọ́jú náà. Ṣé bí wọ́n ní ìṣẹ́ kì í pa ni ayọ̀ báyìí olóńpààyàn? Lẹ́yìn tárákùnrin kan ṣe bẹ́ẹ̀ tó lo oògùn olóró ní ìlòkulò tán ló bá gun orí fẹ́ǹsì lọ rèé dì mọ́ iná ẹ̀lẹ́tíríkì, ibẹ̀ ló sì ṣe bẹ́ẹ̀ tó gbà lọ sí àjùlé ọ̀run. Ní ìpínlẹ̀ Ondo, ibẹ̀ ni ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Fúnmiláyọ̀ Ọdúnlámì ló ti fi sójú òpó ayélujára rẹ̀. Nínú àlàyé tó ṣe, ó ní ọ̀dọ́kùnrin tó jẹ́ ẹni ọdún 28 ó ní ó ṣe bẹ́ẹ̀ tó lo oògùn olóró ní ìlòkulò nínú àwọn oògùn líle tí àwọn ọ̀dọ́ ìwòyí èyí tí wọ́n lò tí wọ́n fi ń ṣe ara wọn ní ìṣekúṣe. Ó ní lẹ́yìn tó lo egbògi olóró náà tán níṣe ni ó gun orí ilé lọ tó sì lọ rèé dì mọ́ life wire èyún high tension lókè, ibẹ̀ náà ló sì ṣe bẹ́ẹ̀ tó gbà lọ sí àjùlé ọ̀run. Fúnmiláyọ̀ Ọdúnlámì wá rọ gbogbo àwọn ọ̀dọ́ wípé ẹ máa kíyèsára yín, ẹ sì jìnnà sí oògùn olóró ní ìlòkulò àti àṣìlò oògùn nínú ètò lè fa àkóbá fún àgọ́ ara gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ jìn sírú ọ̀rọ̀ yìí. Fúnmiláyọ̀ Ọdúnlámì ó ní ó mà ṣe o, òun bá arákùnrin náà kẹ́dùn lórí àṣìlò oògùn àti oògùn líle èyí tí wọ́n ń lò nínú ètò mú tó fi kọjá sájùlé ọ̀run báyìí. Ìròyìn ti ilẹ̀ òkèrè, àwọn onímọ̀ sáyẹ́ǹsì mẹ́ta kan tó lọ ṣàbẹ̀wò sórí òkè tó ga jù ní New Zealand ó ní wọ́n ti yọ̀ ṣubú báyìí tí wọ́n sì ti kéde wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti jáde láyé. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìta ti rí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà 2 àti ọmọ orílẹ̀-èdè Canada ọyọ kan, èyí tí wọ́n fi orúkọ wọn léde ni pé Kurt Biley ẹni ọdún 66, Carlos Romero ẹni 50 ọdún àti ọmọ Canada kan tí wọn kò fi orúkọ tiẹ̀ léde, gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ area commander fún agbègbè tán pè ní Auraki èyún Vicky Walker tó ṣe. Ó ní 30 oṣù tá a lò sẹ́yìn tí ń ṣe oṣù 11, ó ní àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n gbéra lọ ṣe àbẹ̀wò sí orí òkè kan tí wọ́n pè ní Mount Cook èyí tí wọ́n tún mọ̀ sí Aoraki tó wà ní orílẹ̀-èdè New Zealand náà. Ó ní orí òkè ọ̀hún ó ní ìgbàgbọ́ wà wípé ó ga jùlọ tí wọ́n sì fẹ́ ṣe òǹkà iye ìwọ̀n tí orí òkè náà tí ó fi ga. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú iṣẹ́ yìí tí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n tán ní eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó yí wọn lọ́wọ́ ọkọ̀ ojú òfurufú èyí tó ti gbé wọn lọ sí orí òkè ọ̀hún. Ó ní ó padà débẹ̀ ní ọjọ́ ajé Monday tá a lò sẹ́yìn yìí láti gbé wọn, ṣùgbọ́n tó ní gbogbo akitiyan láti wá wọn rí wọn ló já sí pàbó. Lóòótọ́ àti lódodo wọ́n rí àwọn irinṣẹ́ wọn tí wọ́n ń lò ní orí òkè náà, ṣùgbọ́n tí wọn ò rí àwọn gangan, tí ìgbàgbọ́ sì wà wípé níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti yọ̀ ṣubú lulẹ̀ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ti jáde láyé lásìkò tá a fi kó ìròyìn jọ. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí, ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ̀nyìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Àmọ́ ká tó lọ ẹ jẹ́ n fún yín ní ìròyìn ayọ̀ kan nípa orí ìkànnì Àròlé Bàbá 1010 TV2 níṣe ni ẹni tó jẹ́ olóòtú àti alákòóso orí ìkànnì tá a wọ̀ yìí Ọbalọ́lá Àròlé Bàbá 1010 Olúmike JP lè ní ṣe ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tán tún lékún lọ́dún tán ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn
lọ́jọ́ títì ní àádọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ ìkànnì yìí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa kọ́wọ́ dùnú pẹ̀lú ọmọ ọlọ́jọ́ ìbí kẹ́ bá wa fi àwọn àtẹ̀jíṣẹ́ tó jojú ń gbèsè tó ní àdúrà nínú láti fi ránṣẹ́ sí ẹni tó jẹ́ ọlọ́jọ́ ìbí tèní k'Elédùmarè kó jẹ́ kí ó ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ títí di ìgbà tátún padà máa fún ní ìròyìn míì lórí ìkànnì tẹ́ wà yìí ẹ má gbàgbé láti bá wa subscribe tẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀ bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ǹjẹ́ tẹ́ bá ti wá ṣe ẹ má tún wá gbàgbé láti fi notification yín sílẹ̀ torí bí ìròyìn náà bá ti balẹ̀ lájà balẹ̀ yóò lè máa kàn yín lára ní wàrà ṣẹṣà títí di ìgbà náà orúkọ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè yín náà ni mo kí wa pé a kú pọ̀pọ̀ sísìn ìsinmi òpin ọ̀sẹ̀.